wọ́n náà wò ló mú lẹ́nu ìṣẹ́jú kan ti sanwó nù tó wà lójú nísìn ó tó bá sùn mí yìí o. ẹ yí padà 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 ìjọba ọ̀run kù sí dẹ̀dẹ̀. Ọlọ́run ti fún yín lẹ́tà ìjọba ọ̀run òpònú àgbàlagbà olórí burúkú ọlọ́kọ̀ọ́ lẹ́yìn bíi kẹ̀kẹ́ márúwá ẹ ti sí èrè gan sáà o. kálí rò sí èsì àrà ẹ wá ní káwọn ọmọ yìí padà wá ń pò yìí bíi kìsì àmọ́ kẹ̀kẹ́ márúwá ẹ ya wèrè ni alówó sọnù àwọn owó ẹ wá ní ẹ wá yí padà sẹ́fẹ́ káyọ̀ yín lè dàbí omi ẹ̀gbọ́n mọ́ yín. ẹ má máa bá ìránṣẹ́ Olúwa sọ̀rọ̀ báyìí tí ẹ bá kàn sí ẹ bọ̀wọ̀ fún èmi gangan ẹ bọ̀wọ̀ fún nǹkan tí mo gbé lọ́wọ́. tí mo gbé lọ́wọ́ nígbà mo ti ní pásítọ̀ yín àbẹ́ẹ̀rí bíbélì ṣe ya mọ́ pásítọ̀ lọ́wọ́ nígbà pé lóòyà lẹ́ẹ̀mọ́ lọ bíbélì ẹ̀mọ́ lòwí Ọlọ́run lóòyà wo mi bọ́ọ̀bà fọ́ pásítọ̀ létí ọmọ kan dáràn. ewọ ìránṣẹ́ Olúwa ni mí. pásítọ̀ yín pọ̀fọ̀. ìyẹn pọ̀fọ̀. èmi gan ráàyè báyà mi ò sòrò nǹkan tó yẹ fún àtẹnudọ́ kan owó tẹ ẹ mú ẹ fi ilẹ̀ pásítọ̀. ẹ yí padà pásítọ̀ ìjọba ọ̀run kù. ṣé ẹ wá rí bẹ́ẹ̀ ṣe lọ pásítọ̀ wà kílí àbí kíní ẹ pè yìí ẹ ń bá rí ní 2021 tí ọ̀nà yín àsoríire ẹ ń bá rí ní 2021 kò ní sí akọ́jẹ́rè ẹ bá rí tí ọ̀bà náà ní 2021 ọ̀daràn ni bẹ́ẹ̀ bá ṣe ń náà yìí síbẹ̀ wọ́n ti mọ̀ ló lọ ẹ di bẹ̀ǹdẹ̀ wọ́n mọ̀ lù yín lọ yí wọ́n mọ̀ lù yín bọ̀ ní pásítọ̀.